الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته. إن شاء الله تعالى إليني على رانبه لوري بي أشمان شونكا أشمان التسبيح بلو أمانيكاوا. النبي صلى الله عليه وسلم ó sọ fún wa wípé tí a bá fẹ́ ṣe òǹkà kí a máa ṣe òǹkà pẹ̀lú àwọn ọmọníkà wa li annahunna mustantiqat, torí pé àwọn ọmọníkà yìí wọ́n bi wọ́n léèrè, wọ́n ní kí wọ́n sọ̀rọ̀, wọ́n fún wọn ní ìyọ̀ǹda, wọ́n tọrọ lọ́wọ́ wọn wípé kí wọ́n sọ̀rọ̀, kí wọ́n jẹ́rìí, yálà wọ́n jẹ́rìí gbè wá ni àbí wọ́n jẹ́rìí against wa. So àwọn olùmọ̀ wọ́n wá sọ ọ̀rọ̀ oríṣiríṣi nípa bí a ṣe máa ń ṣe òǹkà yìí. Ó ń bẹ nínú wọn àwọn tí wọ́n sọ wípé tá bá fẹ́ ṣe òǹkà, a máa ṣe òǹkà pẹ̀lú àwọn anamil, àwọn orí ọmọníkà wa báyìí, torí pé Ànábì sallallahu alayhi wa sallam ó sọ wípé kí ká máa ṣe òǹkà yìí bil anamil, pẹ̀lú àwọn orí ọmọníkà wa. So tó ń túmọ̀ sí pé kí n tá bá fẹ́ ṣe at-tasbih, a máa ṣe báyìí: subhanallah 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 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So Sheikh Salah Ghanim rahimahullahu ta'ala wọ́n sọ wípé tí wọ́n bá sọ wípé al-anamil ó lè túmọ̀ sí al-asabi', àwọn ilé òun ni asabi' báyìí, àwọn ọmọníkà òun ni asabi', orí wọn yìí òun ló ń pè ní anamil. So tó ń túmọ̀ sí pé ìgbà tí Ànábì sallallahu alayhi wa sallam tó sọ pé ká máa ṣe al-aqdu, ká máa ṣe òǹkà pẹ̀lú anamil, so ó ń túmọ̀ sí kí ó ń túmọ̀ sí àwọn asabi' náà, àwọn ọmọníkà, torí pé nígbà tí Allah subhanahu wa ta'ala sọ nínú al-Qur'an tó ń fún wa nírò nípa àwọn ìjọ Ànábì Nuh alayhi salam. So Ànábì Nuh ń sọ fún Allah subhanahu wa ta'ala nígbà tó ń fi ọjọ́ àwọn ìjọ rẹ̀ tó fi ń sun Allah jalla wa ala, ó ní pé nígbà tó ń bá ti ń pè wọ́n litaghfira lahum, kí Allah subhanahu wa ta'ala kó bá lè foríjì wọn, ja'alu asabi'ahum fi adhanihim, wọ́n fi àwọn ọmọníkà wọn wọ́n kì bọ etí wọn. So táwọn náà dẹ́mọ̀ pé kò possible kéèyàn kí ọmọníkà báyìí kéèyàn kì bọnú etí, wọ́n túmọ̀ sí pé kí ibi tí wọ́n kì bọ etí òun ni orí ọmọníkà báyìí, òun ni anamil. Ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala pè ní asabi' lélẹ̀ gbogbo ẹ̀ báyìí, òun ni àwọn eléyìí ní asabi', orí rẹ̀ báyìí ni wọ́n ń pè ní kíni, wọ́n ń pè ní anamil. So Allah subhanahu wa ta'ala ní pé ja'alu asabi'ahum fi adhanihim, wọ́n kì àwọn ọmọníkà wọn wọ́n kì bọ etí, tó ń ti pé ibi tí ó wọ etí kò lè ju kíni, kò lè ju bí orí náà lọ, kò lè ju ibi orí náà lọ. tó ń túmọ̀ sí pé kíni tá bá fẹ́ ṣe òǹkà, a lè ṣe òǹkà pẹ̀lú kíni, pẹ̀lú orí ọmọníkà wa báyìí, bákan náà a lè ṣe pẹ̀lú kíni, pẹ̀lú àwọn eléyìí náà. Sheikh al-Uthaymin hafidhahullahu ta'ala, so nínú ọ̀rọ̀ wọn náà tí wọ́n sọ nínú àlàyé wọn tí wọ́n ṣe, so wọ́n béèrè nínú ẹ̀ pé kíni, pé tá bá fẹ́ ṣe òǹkà, tá bá fẹ́ ṣe al-aqdu, ṣé báyìí la ṣe máa ṣe ni àbí báyìí ká máa tú báyìí. wọ́n ṣàlàyé pé eléyìí òun náà ń pè ní kíni, òun náà ń pè ní al-aqdu tí Ànábì sallallahu alayhi wa sallam tó sọ, òun pé kíni ká máa ṣe ọmọníkà yìí, ká máa ṣe adh-dhikr pẹ̀lú kíni, pẹ̀lú mímáa de àwọn ọmọníkà wa báyìí, mímáa de báyìí, kì í ṣe mímáa tú báyìí. So ṣùgbọ́n wọ́n á ní pé tí ẹ bá kó méjèèjì papọ̀ náà, tí ẹ ṣe báyìí subhanallah 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 subhanallah, so lẹ́yìn àwọn tó báyìí subhanallah 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 subhanallah, so kò sí láì fi ń bẹ, kò sí nǹkan tí ó burú ń bẹ, kò sí nǹkan tí ó burú ń bẹ. Bákan náà kéèyàn máa lo àwọn bíi náà, kéèyàn máa ṣe òǹkà pẹ̀lú àwọn ìlà
tó wà nínú àwọn ọmọ níka wa so kò sí láì fi níbi òun náà. So ẹlòmíì wá lè béèrè pé èmi kò rọ̀ mí lọ́rùn láti máa ṣe òǹkà pẹ̀lú àwọn kíni pẹ̀lú àwọn ọmọ níka mi, so tẹ̀sùbá lèmi ó máa lò torí pé ó máa ń dàrú mọ́ mi lójú. So a sọ fún rẹ̀ ní báyìí pé ká ní pé ẹ fẹ́ ṣe súnà ń tòótọ́, súnà kì í ṣe nǹkan tí ó le, pàápàá jùlọ irú nǹkan báyìí fún àwa tá a bá kí ń ṣe arúgbó tá a ti dàgbà púpọ̀, tá a sọ pé nǹkan yìí nǹkan yóò máa dàrú mọ́ wa lọ́wọ́. So lápèjúwe lẹ́yìn ìgbà tí a ti mọ̀ pé ìyẹn lè máa lo ilé láti fi ṣe nǹkan, ìyẹn dẹ̀ lè máa lo àwọn ìlà yìí náà. So ká wò pé ìlà yìí ló rọ̀ èmi lọ́rùn tí ò ní máa dàrú mọ́ mi lọ́wọ́. So ká ka àwọn ọmọ níka yìí lápèjúwe àwọn ìlà tó wà ń bẹ̀ yìí 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15. So ká ṣe ní mẹ́ta mẹ́ta bẹ́ẹ̀. So lápèjúwe a ṣe sọ̀láàtì tán, a fẹ́ ṣe subhanallah 33. Tá bá ṣe lọ báyìí a rí pé kíni, a rí pé 15 nìyẹn. Ká tó ṣe lẹ́ẹ̀kan sí ó di kíni, ó di 30. Ká wá ṣe mẹ́ta sí ó bá jẹ́ 33, kò jù bẹ́ẹ̀ náà lọ, kò jù bẹ́ẹ̀ náà lọ. So ká ní pé 100 náà la fẹ́ ṣe lápèjúwe bí a nínú adhkaru sabah àti adhkaru masa tí wọ́n ní pé kí a ṣe àwọn nǹkan kan ní 100. Tá bá ṣe báyìí lápèjúwe tá ṣe 15 alákọ̀ọ́kọ́, 15 ẹlẹ́ẹ̀kejì ó jẹ́ 30, 15 ẹlẹ́ẹ̀kẹta, 15 ẹlẹ́ẹ̀kẹrin ó jẹ́ 60. Ká tó ṣe lẹ́ẹ̀mejì sí kó pé ohun tá ṣe báyìí kíni yóò jẹ́ ẹ̀ẹ̀mẹ́fà lápá rẹ̀ báyìí subhanallah subhanallah subhanallah. So tá lọ báyìí lẹ́ẹ̀mẹ́fà ó jẹ́ kíni, ó jẹ́ 90 báyẹn. A wá lè lo kíni, a lè lo àwọn eléyìí kákàkà 5 ní 5 again ó jẹ́ kíni, ó jẹ́ 10. So ló bá pé 100 báyẹn. Lẹ́yìn ìgbà tá ti lo eléyìí fún 90 tán, ká wá fi eléyìí ká fi ka kíni, ká fi ka 10 tó kù. Tó bá dẹ̀ wá náà ká ka mẹ́tẹ̀ẹ̀ta yìí àtọyọ̀ kan bí sí ó jẹ́ 10 báyẹn 1 2 3 4 5 6 7 8 9 10 ó jẹ́ 10. So òǹkàlùkù ló mọ bí yóò ṣe lè máa ṣe àwọn nǹkan yìí tí ó fi rọ̀ lọ́rùn. Eléyìí tẹ́mi sọ yìí ó tún lè má rọ̀ ẹlòmíì lọ́rùn, tí pé ẹlòmíì náà máa detect ọ̀nà míì tí òun náà máa gbà láti ṣe nǹkan yìí. Àbí Allah subhanahu wa ta'ala kó ṣe súnà kó ṣe ní ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa. Wallahu ta'ala a'lam. Subhanaka Allahumma wa bihamdik. Ashhadu an la ilaha illa ant. Astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.